Oríṣiríṣi ohun àtijọ́ tó dájú ohun ọ̀sìn lọ pọ̀ gan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lónìí, ohun ọ̀sìn tó na ohun àtijọ́ pa ní ìgbàgbà òun ni a fẹ́ gbé yẹ̀wò. Ẹ máa bá wa ká lọ. Samurai sword on my back. You don't know how to act. Maybe you should relax. Maybe you should relapse. Just kidding. Ẹ káàbọ̀ padà, mo gbọ́dọ̀ tí bá wa subscribe. Lórí channel yìí, like means love. So tẹ́ bá like video yìí, ó mean pé ẹ love wa nìyẹn. So ẹ jẹ́ ká wò bóyá ẹ like ẹ. And tí like ẹyọ kan lórí channel is just 5,000 naira. So ẹ jẹ́ ká wòye 5,000 naira tá máa rí lórí video yìí. So nǹkan tá a fẹ́ gbé wò lẹ́ni ni ìtàn Nigerian Railway Corporation and láti ìgbà wáṣẹ̀ títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Òun ni nǹkan tá a fẹ́ sọ lẹ́ni yìí. Ìtàn Nigerian Railway Corporation a wárí ní nǹkan bí ọdún 1898 ní ìtàn Nigerian Railway Corporation ti bẹ̀rẹ̀. Nígbà tí àwọn ìjọba amúnisìn tí wọ́n dá railway àkọ́kọ́ sílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì ń pè ní Government Department of Railways. Nígbà tó di ọdún 1955, wọ́n change orúkọ railway kúrò ní Government Department of Railways. Wọ́n sọ di Nigerian Railway Corporation. Ní ọdún 1964, kété díẹ̀ tí Nàìjíríà gba òmìnira kúrò lọ́wọ́ àwọn amúnisìn, railway ní ilẹ̀ wa Nàìjíríà gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀. Kódà ó fẹ́ dé gbogbo ìpínlẹ̀ tó wà ní ìgbà náà. Nígbà tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní maintenance problem àti oríṣiríṣi wàhálà bẹ̀rẹ̀ sí ní yọ nínú corporation wọn, and wọ́n pariwo pé àwọn ti jẹ gbèsè ní ilé tí ìjọba ò dẹ̀ lè bá wọn san. Nigerian Railway Corporation sì dá ọwọ́ iṣẹ́ dúró fún oṣù 6 gbáko nílé tó jẹ́ pé ní nǹkan bí 20 ọdún sẹ́yìn Nigerian Railway Corporation ti dáwọ́ iṣẹ́ dúró ju ìgbà 2 àbí 3 lọ tí ìjọba ò sì lè bá wọn san gbèsè wọn. Ṣùgbọ́n ọdún 2005, lẹ́yìn ìforí lórí ìfikùnlukùn ìfàyàláyà, wọ́n sọ ìrìn àjò wọn di 4 péré lélẹ̀ tó túmọ̀ sí wípé 2 ń lọ sí ìlú Kano láti Èkó, ẹyọ kan ń lọ sí Jos láti Èkó, ẹyọ kan sì ń lọ sí Maduguri láti Èkó. Ṣùgbọ́n station tá wà gangan tí a mọ̀ sí Dùgbẹ̀ station ní ìlú Ìbàdàn, ó ní major transit tí train tó ń lọ sí Kano máa ti ń dúró. Major transit wọn ní station tá wà gangan. Ṣẹ̀dẹ̀rí ní station yìí oríṣiríṣi nǹkan ló wà ń bí. Ẹ máa rí train àtijọ́, train tó fi mọ́ train sìn tá a yín sọ̀rọ̀, train ìgbàlódé tí wọ́n lò ní ọdún 2021 tá ń ya fídíò yìí, òun lẹ máa rí níbẹ̀. Ṣùgbọ́n station yìí ò ṣiṣẹ́ dáadáa mọ́, kódà kò ń ṣe nǹkan òwúrí nígbà tí a débí. Ṣùgbọ́n bíbá yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ memories wá fún wa. Ẹ̀rí station yìí jẹ́ ìkan náà àwọn station tó ti pẹ́ tí wọ́n kọ́kọ́ dálẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìgbà tí ìtàn railway bẹ̀rẹ̀. Ní èrò ti tèmi, mi ò rò pé wọ́n ní equipment tó bá tòde ní mu ní station yìí, yàtọ̀ sí railway tuntun tá ń wò yìí nìkan ni mo rí tó jẹ́ equipment tó bá tòde òní mu. And tẹ́ bá dẹ̀ wo àwọn roof tèmi ń wò yìí, èmi tí máa leak níbẹ̀ tó dá mi lójú jọjọ. Mo tiẹ̀ gbọ́ pé nígbà kan pé omi máa ń rogún sínú station yìí, and mo dẹ̀ tún rí pé gbogbo àyíká station yìí dẹ̀ ti gan ní 2021 tá ń ya fídíò yìí. Mi ò lérò ti tèmi, mi ò rò pé ìjọba ń ronú àti ṣe nǹkan kan sí Dùgbẹ̀ station yìí tó dẹ̀ yẹ kí wọ́n ṣe, nítorí pé ó mú ìtàn ọ̀pọ̀lọpọ̀ dání. And kó yàtọ̀ sí ìtàn, Dùgbẹ̀ station yìí súnmọ́ oríṣiríṣi ibi ní ìlú Ìbàdàn, because ẹni tó bá ń gbé àpáta mọ́ Olúyọ̀lé mọ́ Challenge tí ó bá ṣẹ̀fẹ̀ máa lọ sí Mọ́níyà
lọ máa wọ tuntun yẹn. Ṣé mọ̀ pé ìrìn àjò tó ṣẹ̀fẹ̀ rìn lọ sí ìlú Èkó ó ti rìn láàrin Ìbàdàn gan kó tó di pé ó gbéra lọ sí ìlú Èkó. Mo rò pé Dùgbẹ̀ station yìí ló yẹ kó jẹ́ station tìgbàlódé yìí, ṣùgbọ́n nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní wò bóyá wọ́n ṣì máa ṣe station yìí tí mo ń try láti wò, bẹ́ẹ̀ ni mo wá rí kọ́mẹ̀ntì yìí tó sọ wípé the station track at Dùgbẹ̀ is not standard. Ojú irin ti Dùgbẹ̀ kò kí ń ṣe standard, wípé ti Mọ́níyà ni standard, kódà ó dé Kánò. So Mọ́níyà ni ibi tó dáa tí wọ́n lè kọ́ station yìí sí. And ó sọ̀rọ̀ tó wú mi lórí, ó ní pé láìpẹ́ láì jìnnà Mọ́níyà náà máa di Dùgbẹ̀, nítorí pé wọ́n sọ fún òun wípé Dùgbẹ̀ náà dàbí Mọ́níyà ní 60s ni. So ìgbà tí mo rí kọ́mẹ̀ntì ara mi wá balẹ̀, nítorí mi ní kò ń ṣe pé mo ní anything against the Mọ́níyà station. Mo kàn rò pé ó ti bọ́ sí ẹ̀yìn ìlú jù sí Dùgbẹ̀ tó wà láàrin ìlú tó wà accessible sí everybody. So mo wá ń rò pé kí ni àwọn nǹkan tí wọ́n lè fi Dùgbẹ̀ ṣe náà. Ṣé rí Dùgbẹ̀, tẹ́ bá fẹ́ rí ara àwọn train tí wọ́n kọ́kọ́ ń lò ní Nàìjíríà, ó wà ní Dùgbẹ̀ station. Àwọn train ilé ìdúró ayé ìjọ́un ó wà ní Dùgbẹ̀ station. So mo rò pé bóyá mi mọ̀ ó ti yé nǹkan tèmi tẹ́ ń rò. Tó bá pé nǹkan tẹ́ ń rò lèmi ń rò, nǹkan tèmi ń rò ni wípé because mo rí pé àwọn fọ́tò tí wọ́n yà ń bẹ̀rẹ̀ wà gan, and bóyá kó máa fi ṣe fíìmù, kó máa fi ṣe àwọn ó ti yé yín, since tẹ́ pé ojú irin rẹ̀ kò ń ṣe tìgbàlódé, kò ṣeé lò. So kan wọ́kọ̀ wá àkọ́kọ́ tó máa fi ṣe tó tún máa generate owó sí àpòjọba, kàkà tí bẹ́ẹ̀ máa kan fi wà bẹ́ẹ̀ yẹn bá ṣe ń wò yìí. Ìgbà tí mo rí kọ́mẹ̀ntì ó rọ omi tútù sí mi lọ́kàn, nítorí pé mo ń rò pé ṣèjọba ò mọ ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ni. Ó wá jẹ́ kí n máa wá àwọn advantage train sí ọkọ̀ lọ sílùú Èkó. Màmí a wá sọ advantage train sí ọkọ̀ mẹ́rin tó wá sí mi ní orí báyìí. Tí ẹ̀yin bá tún mọ̀ ju mẹ́rin lọ, ẹ bá wa kọ sí comment section, tàbí tí ẹ bá mọ advantage ọkọ̀ tó fi pọ̀ ju train lọ, ẹ lè bá wa kọ sísàlẹ̀ náà. So èèyàn máa ń pé gbọ́n ni èèyàn pé gọ̀. Advantage ẹ láòkọ́ tí mo fẹ́ sọ ni time, ó ní àkókò. Ṣé mọ̀ pé bí èèyàn bá gbéra láti Ìbàdàn nísìn, ká sọ pé láti Mọ́níyà tá à ń sọ pé station yẹn wà bí Ọjọ́ tó súnmọ́ Mọ́níyà, tẹ́ bá gbéra láti Ọjọ́ nísìn pé ẹ ń lọ sí ìlú Èkó, ẹ máa lo wákàtí kan àbọ̀ sí wákàtí méjì ní tí ò bá sí hold up rárá. Ṣùgbọ́n tí hold up bá bẹ̀rẹ̀, ẹ lè lò tó wákàtí 4 sí 5 tàbí 6, tàbí kẹ́ lò odidi ọjọ́ kan níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú train yìí, wákàtí 2 àti ìṣẹ́jú 40 lè máa lò, which is 2 hours 40 minutes lè máa lò láti Mọ́níyà station dé Lagos station. Lélẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa, wọ́n á tún yìn sókè, train yẹn á máa sáré ju bó ṣe ń sáré ní ìsìn lọ, tó lè máa lò ju wákàtí 2 lọ. So ìkan alákọ̀ọ́kọ́, advantage alákọ̀ọ́kọ́ tí mo rí tí train ní ju ọkọ̀ lọ láti Ìbàdàn lọ sí ìlú Èkó lọ nìyẹn. Advantage ẹlẹ́ẹ̀kejì òun ni mo pè ní comfort. Ṣé rí according to ṣé rí nínú train ni lọ sí ìlú Èkó yìí, àwọn àga tó ṣe dùmdùm bíi ti ọkọ̀ bàálù òun ló wà nínú ẹ̀, and AC tó wà nínú ẹ̀ ó máa ń kí la ni, tó jẹ́ pé ẹ máa nídìí aṣọ gidi láti fi bora. Lélẹ̀ tí mo rò pé ó yẹ kí Nigerian Railway Corporation máa make provision fún aṣọ ìbora náà, nítorí wọ́n mọ standard AC wọn. But based on request, ẹni tó bá fẹ́ kó kọ orúkọ ẹ̀ lẹ̀, since tí wọ́n ní database gbogbo èèyàn tó wà nínú train yẹn, ẹni tó bá fẹ́ aṣọ ìbora kó kọ orúkọ ẹ̀ lẹ̀, or kó máa fi rent bóyá 100 naira àbí 200 naira, ẹ máa jẹ́ bí service. So ìyẹn ni mo tún rò pé wọ́n tún lè add sí services wọn. So kò dàbí tó máa ń sọ̀rọ̀ pé comfort, kò dàbí kẹ́ wọ mọ́tò láti Ìbàdàn
lọ sí Èkó tẹ́ pé èèyàn 4 ló máa jókòó sí àbí 3 ló máa jókòó sí àyè kékeré mọ bí a ṣe máa ń rún mọ́ra wa tá bá wà ní bus tá máa lọ jìgìjìgìjìgìjìgì lélẹ̀ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ nínú train tá à ń sọ yìí Ọlọ́run lè jẹ́ ká rí advantage ẹlẹ́kẹta ṣùgbọ́n a mọ bí ọ̀nà Ìbàdàn sí Èkó ṣe dangerous tó so and mi sọ pé training tá à ń sọ yìí náà is 100% safe but risk ẹ̀ ó kéré gan a lè sọ pé risk ẹ̀ is like 2% out of 100 and the risk Ìbàdàn láti Mọ́níyà àbí Ọ̀jọ́ lọ sí ìlú Èkó ẹ mọ nǹkan tí risk ẹ̀ mean oríṣiríṣi trailer wà lórí ọ̀nà yẹn a ti ṣe fídíò lórí ọ̀nà yẹn mo lè sọ pé ọ̀nà yẹn ló dangerous jù ní ìlú Ìbàdàn so ẹ wá dúró risk tí ó wà lórí ẹ̀ so train dẹ̀ risk free ni òun ni point mi ẹlẹ́kẹta tí mo rò pé ó fi jẹ́ advantage fún láti wọ train tí wọ́n bá ń lọ láti Ìbàdàn sí Èkó so point mi ẹlẹ́kẹrin òun ni price yẹ tẹ́ bá fẹ́ lọ láti challenge lọ sí Èkó nsìn ẹ máa ní 1,500 naira sí 2,000 naira ṣùgbọ́n train yìí ẹ máa ní 2,500 naira ní economy 5,000 naira ní business class and 6,000 naira ní first class train tá à ń sọ yìí basically mo ti wọ mẹ́tẹ̀ẹ̀ta mi dẹ̀ really rò pé mo rí ìyàtọ̀ tó le jù torí bákan náà ní toilet wọ́n ṣe rí apart from pé ìkan wà tẹ́ ti máa na ẹsẹ̀ dáadáa tí ó wà comfortable mọ́ tẹ́ ti lè sùn tẹ́ ti lè na àga ẹ̀ so yàtọ̀ sí yẹn mi rò pé ìkọ̀kan wà mi rò pé yàtọ̀ díndín kan wà ṣùgbọ́n ìka ò dọ́gba so ẹ má gbàgbé pé like túmọ̀ sí love lórí channel yìí and next video tí mo tún recommend fún yín òun lẹ́wọ̀n lójú screen yìí so ẹ bá subscribe tẹ́ bá like content yìí kò ní jù báyìí lọ lẹ́yìn kó tó dìgbà mi ẹ má gbàgbé láti like ara yín ó dàbọ̀.